èyí tó ṣe kókó bẹ̀ ni pé ọ̀rọ̀ Sisi Alágbo kọ́lọ̀ má jẹ́ ká ṣubú. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. kọ́lọ̀ má mú wa kọ́lọ̀ má jẹ́ ká ṣubú fọ́n tayọ̀ Sisi Alágbo kí ló sún ẹ débẹ̀ ẹnjíníà kí ló sún ẹ débẹ̀ ẹ dẹ̀ ṣubú fún Ọ̀tayọ̀ ẹ dẹ̀ ṣubú fún Ọ̀tayọ̀ mo wo fídíò náà kódà ẹ mọ̀ pé ọ̀rọ̀ òkèrè tí ò bá dì kan á lé wọ́n fa ice block sí kinní kan wọ́n fa ice block sí kinní kan irọ́ ni gbogbo ẹ but at the same time fídíò náà ò ṣe é rí nítorí kí lẹ bá débẹ̀ tó bá tiẹ̀ jẹ́ wà tọkọ ẹnìkan ni ọ̀rọ̀ náà ṣe é gbọ́ sétí pé àwọn tó gbé jáde wá ní àtìgbà náà wà ń kọ́ ṣùgbọ́n wọn àtọkọ ilé ẹ̀ ni ṣùgbọ́n èwo ni ti ọ̀rẹ́ èwo ni ti obìnrin kejì tẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta wájọ ń ṣe òṣì bí ẹran aṣẹ́wó tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé ọ̀tá pọ̀ fún yín gidi gan tó bá ní kí n sọ torí èmi náà délé ayé tó jọ́ mẹ́ta kò jọ bí ẹ̀fún kò jọ bí èdì torí tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe rìkọ́ọ̀dù fídíò náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ìjìníà ló post fídíò ìjìníà ló rìkọ́ọ̀dù ẹ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ Sisi Alágbo fúnra rẹ̀ ló rìkọ́ọ̀dù fídíò yìí o kódà ó gbé sí ojú ilé iṣẹ́ gangan níbi tí ọ̀pọ̀ ọ̀ràn míyàn ti ń wọ ojú ìyá màpó ó gbé síbẹ̀ gidi kíni ẹ̀yin ọmọ yẹn ti báyé jẹ́ ti bọ̀run jẹ́ Sisi Alágbo lóòótọ́ ò tí ì pé 30 but tó ti délé ayé tó jọ́ mẹ́ta tóbìnrin bá ti ń ṣàbíamọ́ ti kúrò lọ́mọdé wo bí fídíò yìí ṣe ń trend káàkiri wo bọ́n ṣàtórí Telegram everywhere internet will never forget ó fi rádaràdá rédèrèdè ó wá fi ba ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ ọ̀tá àwọn ọmọ ẹ jẹ́ torí mi ò tiẹ̀ gbọ́dọ̀ sọ pé àwọn ọmọ ẹ ní kí ok nígbà tẹ́ ń ṣe ṣíìtì yín kí ló dé tẹ́ ń fídíò Sisi Alágbo kí ló dé tó ń fídíò ṣé o tún fẹ́ padà lọ wò ó ni tó fi wá di pé èdè wá di ẹ fún ẹ mistake wá ṣe ẹ ó wá lọ ṣe mistake ó lọ post ẹ sínú group ó rò pé business page ẹ ó lọ ṣe mistake mú wrong video ọ̀tọ̀ ní video tó fẹ́ post ó wá lọ post ẹ sínú group tó ní ó wá lọ post ẹ síbẹ̀ ní obìnrin èṣù bèlèké tó fi wá mú gbogbo ẹ̀yin tẹ́ ń sọ kátikàti àti January ní video náà ti leak oní Sisi Alágbo ti ṣe mistake post ẹ sínú group instead of ọjà tó fẹ́ post video tó fẹ́ post sínú business account ẹ ṣẹ́rẹ́ni tó wá ya èṣù bèlèké gidi tó yẹ kóun náà kó jókòó gbogbo wa ní ẹlẹ́ṣẹ̀ gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ ẹ̀sìn Islam dẹ̀ ní ẹ̀sìn àlàáfíà ni kí ló dé tẹ́ ẹ̀ tí ẹ̀ kí n preach nǹkan tí ẹ̀ ń ṣe ẹ̀ ń borí ọ ẹ̀dẹ̀ iṣẹ́ kí ok láọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti January ìwọ gangan ló ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ní ojú ó wá kẹ́ ló ń tún bí ejò ok láti jẹta ní ìsìnṣẹ́ bó ti tẹ́fẹ̀ẹ́nú ẹ̀ lọ́rùn wọ́n ti post video náà ti go viral ẹ má jẹ́ kí n parọ́ fún yín video wà o video náà ti go viral alájà kí ló bá ń bẹ̀ kí ni èrè ẹ mo rí Sisi tó post video pé òun ò lè sùn tó post kankan ó lóun ò lè sùn òun ò lè wo kí gbogbo ọmọ Nàìjíríà kan dáríjì òun káwọn kọ́sítọ́mà ń dáríjì òun pé kàn jọ ṣé o mọ̀ pé tí nǹkan bá ṣe Sisi lọ́la Sisi Alágbo ìwọ tó kọ́ tó mú fídíò yìí tó fi ń threaten ẹ̀ pé kó mú 10 million wá àti wọ ìyá tó jáde lánàá bí ìjẹta tó jẹ́ kọ́rọ̀ ìbúrẹ́kẹ́ ọrùn yín ni ẹ̀jẹ̀ ọmọbìnrin yìí wà kò dá o kò sẹ́ni tí ò láṣìírí kò yẹ ká máa tú àṣírí ara wa ní ìsìn tí fídíò dẹ̀ ti circulate kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ṣó tán kò dá o. wọ́n níyàwó lé ní ẹni yẹn ní pé tírísọ̀mù ló ṣe tó tọ́ lè yún náà. tírísọ̀mù ló ṣe ókè pẹ̀lú ọkọ rẹ̀ ni kò tí pọ̀ jù ẹ̀dá tàbá ti gbọ́ gist náà ẹ̀dá mọ̀ tàbá fẹ́ fiyọ̀ sí tàbá ti fiyọ̀ sí tán ká tún padà náà sí normal vibe ọkọ rẹ̀ wọ́n wá sí tírísọ̀mù ṣe bí nǹkan tó ṣẹlẹ̀ kò tí pọ̀ jù ọkọ rẹ̀ ni pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n wá sí tírísọ̀mù ọkọ wọn jọ àgbìn náà fi ṣe náà sáà nígbà tó ń pààyàn Sisi Alágbo èmi o lẹ́yìn tàbá kàn fẹ́ fi káàtì cruise ẹ̀ tí ì ṣe jù àwa ta fẹ́ criticize gan ani kọ́ ọmọ méjì ta pẹ̀pọ̀ fún àwa ni ó yàtọ̀ èmi ò yàtọ̀ so èmi criticize rẹ much ó kàn yẹ pé trending gist ni akàlẹ́ fi káàtì cruise èmi náà lè kó fúlọ̀ méjì gbá ní orí mi máa ń gbá tírísọ̀mù tí kò fúlọ̀ méjì gbá tí máa ti ń fi ẹ̀pọ̀n sí kan nítorí yọ́nì máa ti ẹ̀pọ̀n bọ́ọ̀bù mi máa ń gbá lórí tèmi náà wèrè gbogbo wa náà tẹ̀lẹ̀. ṣebí nǹkan tó ṣe nìyẹn kò pọ̀ jù ó ti pọ̀ jù ó cast nìkan ni ó tán ó cast tábàlẹ́yìn cast ó tán kò mí pé nǹkan tó ṣe ti pọ̀ jù òun àtọkọ wọ́n ṣe tírísọ̀ wọ́n invite another person
kò lọ fànà àwọn tí wọ́n bá boyfriend di ọ̀rẹ́ wọn boyfriend di ọ̀rẹ́ wọn tán bá sùn wọ́n àbí tán fi gẹ̀yìn sí yẹn social media àwọn tẹ́ pé boyfriend ọ̀rẹ́ wọn wàhálà tó bá kọ bá wọn tó bá bá wọn sọ̀rọ̀ káfà lẹ́sìn kò wàhálà wọn lọ bá sùn wọ́n wà bí o ẹ̀yin bábọ̀ boyfriend ọ̀rẹ́ wọn tó bá mẹ́sẹ̀gì wọn lẹ́yìn káfà mẹ́sẹ̀gì wọn lẹ́yìn àwọn tó náà lọ fọ́lọ̀ rẹ̀ lẹ́yìn. láti jẹta mo ṣàrí tí mẹ́wàá lọ́ka tó ń pariwo tó ń update òun láṣìírí kan lọ́wọ́ ẹ̀sìn Ẹniọlá ìyá ẹ̀dà bàbá ẹ̀dà ta ló bímọ ta ló ṣe mo ṣe wò pé kí ló ṣẹlẹ̀ sọ ẹ̀jẹ̀ kárí tẹ́rẹ̀ sọmù tó bá jẹ́ òun àtọkọ ẹnìkan ni me nǹkan bí ara sí I don't care because I didn't say anything. So when I was sleeping this afternoon ìgbà tí máa jí mo kọ yí padà mo bá rí nǹkan náà lórí WhatsApp mi mo bá check it when I say mo bá click on the video mo wá rí kíní yẹn kíní tẹ́rẹ̀ sọmù tó ṣe Ẹniọlá àtẹ̀yàn ọkọ àtàkìm Ẹniọlá ṣọ́ rẹ̀ ó yẹ kí ṣe ṣó yẹn ni but you know this life èèyàn gbọ́dọ̀ ra máa ṣọ́ra ṣe ni ìbá fire but your mental health is very important to me Ẹniọlá Sisi Alagbo your mental health ó ṣe kókó fún mi àwọn tó bá wà ní ìlànà tó bá ní ìmọ̀ tí mo yẹ fẹ́ sọ ní Yorùbá ní ìlànà nínú mental health or kìnìkan ó máa understand so mi ṣe mọ̀ nǹkan tí mo fẹ́ sọ àti wípé wọ́n lọ́wọ́ ẹ̀ ní mistake yẹn ti ṣẹlẹ̀ tó ti send the video yẹn sórí WhatsApp why doing threesome is not bad but why are you recording yourself why Ẹniọlá kí ló dé tó record you your husband and the other lady ṣé torí pé tẹ bá ṣe tán kẹ́ ẹ lè wo ni ipe àbáwò lọkọ mi ṣe wà active sí ni because me understand àbí àgbo tó ń tà ó wò pé kọ́kọ́ ẹ lò so ó lè wò tí agbára ẹ̀ ṣe máa lè ka obìnrin méjì mẹ́ta ẹ ṣe lọ ṣe threesome ìgbé yẹn dúró mẹ́wàá lọ́ka kọjá síbi mẹ́wàá lọ́ka ó bímọ àbí ò lọ́mọ obìnrin ni ṣé ò ní ọmọ obìnrin ṣé èèyàn máa ń fìyàn ṣe godmother kó wá dáràn lórí social media èyí tẹ̀ ń wá godmother káàkiri ṣe rí gbèsè ayé yín láti ijọ́ tí Ẹniọlá ti fẹ́ bọ̀bọ̀ ẹ̀ ni mẹ́wàá lọ́ka ti fẹ́ kú ó fẹ́ fi fúnyàn fún rẹ̀ kó lè máa gba àbàtẹ́lẹ̀ padà lọ́wọ́ ẹ̀ ìwọ náà sọ lánàá nígbà tó ṣe show nínú agboolé inú ìdún tó ti ṣe show ìwọ mẹ́wàá lọ́ka ni mò ń bá wí o ó ní kò sí kọtẹ́ Ẹniọlá ò lè fi tọrọ ojú ẹnìkan ni ò lè fi tọrọ àwọn tó bá ṣe polówó ń sìn ṣèbí wọ́n ló kọ́kọ́ bá polówó ó ní 1 million nígbà tó ṣí ibi tó ṣí yẹn 1 million ló fún ẹ náà wá ìtẹ̀yìn èèyàn máa ń gbàgbé orí àná tó bá yá ń sìn a máa sọ pé àwọn tó ń borí yẹn and you are a Christian ọkọ karùn-ún tó fẹ́ wọ́n náà mẹ́wàá lọ́kàwé ni mo bá rí ọkọ karùn-ún tó fẹ́ ló lọ fi bojú tó borí àwa tá a bojú tá a borí gan àgbọ̀dọ̀ bá yé èèyàn jẹ́ tó yẹn tí ìbá ti bẹ́ẹ̀ ṣe mọ́ mi ìbẹ́ ṣe mọ́ nìyẹn mi wà lè nítorí pé àṣírí tó wà lọ́wọ́ ẹ̀ ó ní nínú àṣírí lánàá tó ṣe ń kàbí olórí burúkú mẹ́wàá lọ́ka àbí kí ló ń pè é nínú àṣírí 100% Ẹniọlá fi sí ẹ lọ́wọ́ ó ti sọ 80 Ẹniọlá má bẹ̀ lédi mọ́ ẹgbẹ́ ni wà náà we are age group mẹ́wàá lọ́ka ò jù mí lọ yeah nonsense nìkan tó ń ṣe ṣé o fẹ́ pọ ọmọ lọ́mọ ni kí ni nǹkan tó wà ń bẹ̀ threesome nǹkan tí mo ṣe ni pé ó jẹ̀bi ni pé why tó ń record ara wọn why tó ń ṣe fídíò ara wọn ọkọ lè ń ṣe ó ń request ẹ̀ fún ìyàwó tó bímọ fún wọ́n dẹ̀ máa lọ obìnrin yẹn gan ìyàwó gan ló máa lọ wá obìnrin míì tó máa ṣe test fún tó máa fi mọ́nú ọkọ ẹ̀dùn tó bá yẹ pé nǹkan tọkọ ẹ̀ fẹ́ nìyẹn èwo wá lẹ́kún èwo ni gbé èwo ni wèrè ẹ̀ tí ẹ̀ kí ń wo mental health àwọn èèyàn nǹkan tí ò jẹ́ bá rí à ń bẹ̀ ó lékà ò ti Saudi àbí kí ló ń pè tó wọ́n ṣe pariwo nìyẹn wọ́n ti rí o wọ́n ti ṣe òkè ló wà ń bẹ̀ Ẹniọlá mind you ó ṣe young stop doing all this trash torí mental health I know torí ẹ̀ mo ṣe calm down tó bá jẹ́ pé Akeem ló post ẹ̀ ní kó tí mi bá fojú ẹ̀rí lálẹ́ wo ó máa regret ẹ̀ láyé ẹ̀ ni why doing that why tẹ́ ń ṣe threesome and then ọyàn ẹ̀yẹn Ẹniọlá Alagbo ọmọ mélòó ló ti bí tó ti di slippers bẹ́ẹ̀ yẹn ọmọ mélòó ló ti bí lọ wá nǹkan ṣe sí lọ ra breast cream kó lọ máa lò ó mo ti bímọ mẹ́ta ọyàn mi sì dúró mi ń wọ bra tí bá fẹ́ jáde ni máa ń wọ bra mi ń wọ mi ò tiẹ̀ bọ́kọ̀ máa ń rà sílé ni mo kàn máa rà sílé ọyàn mi sì dúró bí ẹni tí ò tiẹ̀ bí ẹni tí ọmọ kankan ò mú ọyàn kankan lára ẹ̀ rí kó lọ wá nǹkan ṣe sára ẹ̀ ìwọ ìyá kí mọ́mọ́ rí tó ń update àwọn ẹlẹ́yà àwọn ẹdíkiri kan ti fún ẹ liver ṣèbọ́kọ ẹ ṣì ń bọ́ wálé wá bẹ́ẹ̀ sùn wọ́n ti fún ẹ liver ṣèbí wọn náà ti bímọ méjì rí ìyá kí mọ́ ó ti bímọ méjì rí náà kó tó fẹ́ bọ̀bọ̀ yẹn kó tó fẹ́ Akeem ẹni tó bímọ fún wọn náà wá pẹ̀lú ẹni tó ń pọ̀ pẹ̀ ní àwọn ẹlẹ́yà olórí burúkú ọkùnrin oníkíní kan kó sẹ́ni tó lè bá mi bú ọkọ mi èmi àti ẹ̀ lájọ ríra wa èmi nìkan ni mo lè bú ó ò lè bá mi bú báwo ni ẹ máa gbé wọn máa ṣépè fún bàbá àwọn ọmọ yín inú yá máa dùn ẹ mọ̀ pálù bàríkà bàbá wọn ara àwọn ọmọ yín ara tó bá fún bàbá wọn lépè èpè yẹn lọ sórí àwọn ọmọ yín oníkúlíkúlí àtẹ̀pà
àwọn tí wọ́n ọmọṣẹ́ ṣe tó yẹ pé owó orí social media lọ fi ń ṣe business lọ́wọ́ ní ìyá ikimọ́ kò ní bẹ́ẹ̀dì ńlé kò ní igi ńlé kò ní wèrè ńlé jígolo ní Akeem ṣé Akeem òṣìṣẹ́ ni ṣé Akeem òṣìṣẹ́ ẹ máa sáré pọkùnrin jígolo ìwọ mẹ́wàá lọ́kọ̀ ìwọ ló lọ ṣe ìyàwó kẹta bí tó wà náà ọkọ 5 àwọn máa bú obìnrin ẹgbẹ́ ẹ̀ mi understand ẹ̀yin tẹ́ wà ní diaspora náà ẹ máa ń bá wọn ṣòṣì ẹ máa bá wọn sọ pé ó ga o ó ti ṣe o mistake tí mo mọ̀ pé ó ṣe ni pé why tó ń rìkọ́ọ̀dù bí tó ti jọ ń ṣe tẹ̀rẹ́sítọ̀n tó ti ń bára wọn sùn èyí Akeem náà okó mélòó náà ló ní kan ẹ má jẹ́ kí mẹ́ta mọ̀ torí pé wèrè ní mẹ́ta ẹ mọ nǹkan tí mo ṣe fún ó reduce followers mi ó jẹ́ kí kíní mi go viral èmi ò dẹ̀ ráyè òṣì mi ò lè sunkún torí mi ìpawó ń bẹ̀ mi fi jẹun and then tẹ́ bá ti kúrò nílé ọkọ tẹ́ kọ́kọ́ yín lẹ̀ ẹ mára dúró tó yẹ kẹ́ face business ẹ ẹni ọlá tó yẹ kó face business ẹ wọ́n mọ ṣiṣẹ́ kó face business ẹ ọmọ kékeré ṣì wà lọ́wọ́ ẹ bí ọmọ ọdún 3 bóyá ọmọ ọdún 4 kó face àwọn ọmọ ẹ kó wà okay kó face ẹ tẹ́ ṣe 3 some tẹ́ kóra yín lọ sí hotel bóyá òde lọ fi test àgbo tó ń tà ní ìyẹn ò ní kó ṣe fídíò àwọn ọmọ ẹgọ́ lè lọ mú fóònù àbí kí fóònù ẹ sọnù kó mu lọ síbi tó ti àbí kó bàjẹ́ kó mu lọ síbi tó ti máa tún ṣe wọ́n lè rí ẹ stop òṣì kẹ́ máa record ara yín máa bára yín sùn ẹ stop òṣì tẹ́ ń ṣe yìí mo kò consider in case of mental health torí èmi ṣe sọ nǹkan kan mo ṣe wò mo ṣe dákẹ́ tí mò ń wò ẹ́ àwọn táwọn ẹ̀dá àṣírà pẹ̀lú mi ò tí ì dòkó lọ́dún 5 ọdún 10 àtòrí ẹ̀ kú náà ṣé wàá lè tó yẹn ni anyway so mo ní kí n sọ mẹ́wàá lọ́ka fọmọ ọlọ́mọ lẹ̀ o ẹ̀hún ẹni ọlá tó bá gba rẹ̀ tó bá jáde kó jẹ́ kó ó ti sọ ní àṣírí 100 tó sọ fún ó ti sọ 80 tó bá gba rẹ̀ ẹlẹ́ lọ́wọ́ mẹ́wàá lọ́kọ́ máa bully ẹ̀ to silent ni irú èèyàn bẹ́ẹ̀ ni anyway sábà tún ti rí mi kéèyàn kankan máa bá mi kí n sẹ́ni fídíò wèrè kankan sóhun ẹ tó bá wà máa fún lépè ni o I don't have the video mo ti delete ẹ o mo ti delete ẹ torí mi ò tiẹ̀ like ẹ àbàṣà yamayama kò sí kankan yẹtọ́ ṣe ń ṣe blue film 3 some náà nìyẹn o rádaràdà lẹ ṣe ń bẹ̀ ó dàbọ̀. ẹ̀yin tèmi Sisi Alagbo máa ti break silence o Sisi Alagbo ti fọhùn wọn ti wá àdírẹ́sì ọ̀rọ̀ 3 some kò ṣe 3 some o gbogbo ilẹ̀ rántí pé àná internet scatter tasala boss yesterday nígbà tí former godmother Sisi Alagbo jáde wá sọ pé Mewolaka ń máa yẹn tó jáde wá sọ pé àwọn ní fídíò ibi tí Sisi Alagbo tó ti ṣe 3 some pẹ̀lú Aisha vlog Sisi Alagbo lọ private account wọn change orúkọ page wọn aṣáwọn gba kí ló fẹ́ ṣẹlẹ̀ Sisi Alagbo ti padà break silence láàárọ̀ yìí wọ́n ti sọ pé kí anybody wọ́n kọ write up wọ́n dẹ̀ address ẹ̀ pé wọ́n ní kí anybody má bá àwọn gang fight Mewolaka wọ́n ní pé ikọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ni pé èṣù ló kọ́ gbà àárín àwọn méjèèjì kọjá wọ́n ní Mewolaka is a very good person to her that she is a mother to her wọ́n ní kẹ́ má dá sí ọ̀rọ̀ yìí ni pé àwọn àti Mewolaka àwọn máa resolve ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ìyá àti ọmọ ṣẹ́wárí nínú write up yẹ o kò sí anywhere tí Sisi Alagbo ti defend ara wọn ni pé àwọn ò ṣe o I didn't do it o it is rumour o it is fake o it is not true o Sisi Alagbo wọn ò debunk o did you do it you didn't do it did you not did you wọn sọ̀rọ̀ pa ẹ o wọn kàn jáde wá sọ pé kí anybody má bá àwọn gang fight Mewolaka pé àwọn máa settle ọ̀rọ̀ yẹn láàrin ara wọn Sisi Alagbo ma debunki wọn ma debunki did you do it ó di 3 some tán yìí nìkan it's a lot o 3 some 1 2 ta ló ti ń jẹ́ Aisha vlog yìí ẹ bá wa ẹ unveil Aisha vlog yìí ẹ jọ torí Ọlọ́run awakọ̀ wà interested di tọ́wọ́ yìí bá tiẹ̀ máa tán torí ó dà pé wọ́n fẹ́ escalate ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ ṣe ní wọ́n fẹ́ paná ọ̀rọ̀ yẹn but kọ́lọ̀ yẹn kọ́ tó paná ẹ̀ finally ẹ̀ dẹ̀ bá wa unveil Aisha vlog jọ torí Ọlọ́run ta ló mọ page Aisha vlog yìí kó bá wa Aisha vlog ni o ṣé mi ti pè é kàn mí nínú fídíò Aisha vlog ni o ẹ jọ ẹ tó bá mọ page yẹn nìyí ẹ jọ ẹ tag mi sí mo kàn fẹ́ wò wọ́n torí ẹbí pé ẹ ń gbádùn ọ̀nà dé enjoy mo kàn tiẹ̀ fẹ́ wo Aisha vlog yẹn mo kàn tiẹ̀ fẹ́ wo bó ṣe rí kàlù gbé nǹkan mi ṣara wúyẹ́ ẹ lè woman king ni 3 some tán ẹ̀dẹ̀ wà ní ọkọ woman king ló yẹ kó máa pè yín so ẹ̀yin tèmi jíṣẹ́ ẹni mo ní kí n gbé wá fún yín pé ṣẹ́yìn náà ti rí Sisi Alagbo dìbọ́ǹkì o wọn ò dẹ̀ tí ì ṣe àkáǹtì wọn sì wà ní private o wọn understand wọn fẹ́ kọ́rọ̀ yẹ kó fẹ́ lójú wọn fẹ́ sáré paná ẹ mọ̀ ilé ọkọ lọ́wà ọ̀rọ̀ yẹn dẹ̀ ti máa kọ́ sí kinní ní background nílé ṣó ti yín bẹ́ẹ̀ ọ̀dọ́ according to ọ̀rọ̀ tí Mewolaka sọ ọkọ náà wà wí ẹ̀ but kí ló fẹ́ ṣẹlẹ̀ sí marriage Sisi Alagbo yìí anyway náà ó lè gbé olè gbà náà ni I'm sorry to say this but anybody tí èmi bá ti gbọ́ púpọ̀ ọkọlọ́kọ èmi ò fojú rere wò wọ́n mi ì fetí rere gbọ́ mi ì fojú rere rí mi ì fojú rere wò rárá so ó lè gbà náà ni first woman to àti ẹ̀rí fídíò ní Sisi Alagbo tí ń sáré kìtìkìtì ló ń sáré kàtàkàtà mo ráwọn comment section kọ̀ọ̀kan táwọn yẹn sọ pé àwọn rí fídíò yẹn ọ̀dọ̀ fídíò yẹn ò cast lọ títí but fídíò tí ò cast you can always even deny you can deny even if it's true you can come out to deny but it's not true eléyìí ò deny o she own up to it with her full chest she no even debunk she no deny she no ọmọ ẹ ń gbádùn ṣá o Sisi Alagbo ẹ ń gbádùn o 3 some ẹ̀yin nìkan ẹ̀ dẹ̀ wá ní ọkọ tábà pa ọkọ yín pọ̀ mọ́ á jẹ́ 4 some ó pọ̀ ẹ̀ ń gbé nǹkan mi ẹ̀ ń gbé wétí o ẹ̀yin tún gbé wétí yàtọ̀ woman king tó àlè woman king. ìkàlẹ̀ yín èèyàn mo bẹ̀rù yín ní ayé yìí ṣe rí tí mo bá tún wò ó tí mo tún wò àwọn èèyàn Ọlọ́run bá ń gbọ́ ẹlẹ́nu 10 ẹlẹ́nu 100 ni wá
ẹni tá bá dẹ̀ ti rí tiẹ̀ mú sọ́wọ́ báyìí ní tiẹ̀ bá gbogbo adẹ ló le o ẹni tó tilẹ̀ bá mọ́ bá ní bàrà o nǹkan tá à ń tìyẹn ṣe ó lè má dà because mi fẹ́ yọnu sọ̀rọ̀ lọ́rọ̀ but mo ń wo live àwọn kan lánàá kí n tó dáná ni mo ń wo live yẹn ọkọ mi dẹ̀dẹ̀ ó tan generator kí n dẹ̀ lọ máa dáná kí n máa charge at the same time mo lọ́ra fi live yẹn lẹ́lẹ̀ mi ò pa orí live yẹn ni mo fi dáná tán mo tún wá kúrò live yẹn pé kí n jẹun kí n wo fíìmù kí n ṣe gbogbo ẹ̀ ó tún di 11 o'clock mo sì tún bá yín lórí live lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ nítorí pé yàn ṣe threesome ó ti wá di nǹkan tó jẹ́ pé ayé tiyín náà gbọ́dọ̀ bàjẹ́ sí di ọ̀rọ̀ wọn. I even made a comment the last time tó ń drag wọn pé ẹni tó ń tàgò tẹ́ tún post alágbó bíi ti tiyín tẹ́ ń post nǹkan tẹ́ni yẹn ń go through lásán ni mo kọ síbẹ̀ àwọn èèyàn máa set life fún mi mo kọ̀ọ̀kan lásán ẹni tí mo dẹ̀ ń bá wí ẹni tó post video ni mo ń bá wí pé ẹ̀yin ayé ẹni yìí wọ́n go through a lot wọ́n drag ẹ̀ tún post as alágbó tó alágbó mo dẹ̀ kọ ohun sí comment section yẹn wèrè kan náà wà tó náà kọ ohun tó fi ohun sí abẹ́ torí bí mi ṣe kọ ohun báyìí oríṣiríṣi ohun ló tẹ̀lé táwọn èèyàn rò pa bó sì ni mo fẹ́ ṣe mi ò dẹ̀ kúkú sọjú ohun lọ́mọdé get out ń tèmi mi ò sọ anything lórí ẹ̀ ìgbà tí a máa rí wèrè kan náà kọ ohun síbẹ̀ ó lọ join life àwọn ènìyàn pé ibi tán ti ń drag Sisi Alagbo èmi type ohun síbẹ̀ èmi ò lè sọ̀rọ̀ ìtorí pé nǹkan kan náà ló ń ṣe mi àti Sisi Alagbo story one is exactly like my own story èmi ò kọ popular ni so kó tó lè rí mi kí n yọnu sọ̀rọ̀ Sisi Alagbo ṣe orí ìgbà tí mo bá fẹ́ mú pàṣán tí mo fẹ́ fi nara mi ni bọ́ mi ìwà support Sisi Alagbo láàárọ̀ yìí mo kàn wá sọ fún yín ni wípé ẹni tí ilẹ̀ bá mọ́ oníbàárà ò gbogbo wa ni olè ẹ̀yin tí ẹ̀ ṣe tírísọ́ọ̀mù tẹ́ ẹ̀ kí n ṣe second wife ọkọ yín tó gbé yín sílé náà ọlọ́run ló mọ iye òbó olómi rúnrún olómi irú tó ti lọ tó kó bọ̀ ń ta ó tó wá sí bọ̀ yín lára nínú ilé níwèrè ara yín ojoojúmọ́ lẹ́yìn treat infection ṣùgbọ́n tí yín ló pọ̀ jù lórí láìfù géńdé obìnrin bí 1 million ẹ̀dẹ̀ ṣe live ẹgbẹ́ra yín sókè àtìkẹ́ tó ní live yẹn tí ò ní ju 2,000 followers náà lọ ó ṣe live ó gbá àwọn èèyàn sókè àwọn náà wá ń sọ̀rọ̀ ọ̀dọ́ kan tún wá ó tún wá explain nǹkan báyìí ló ṣẹlẹ̀ èpèlẹ́ fún bàdá yẹn tó fi kó lórí live yẹn èpèlẹ́ ṣẹ́ fún wọn abiyamọ dẹ̀lẹ́ pera yín èèyàn náà dẹ̀lẹ́ yín báyìí náà èèyàn kan náà ló gbé yín sílé tí yín ló dẹ̀ worst jù tí yín òun ló worst jù ẹni tó ń dókó 4-5 nínú yín àkókò mọ̀ èèyàn lè ṣe threesome tí ò bójú mu lọ́dọ̀ títí yín lọ́dọ̀ àwọn òyìnbó wọn rí bí problem ẹlòmíín wà tó wà lágbára pásítọ̀ yín ìmáàmù àfáà yín tó ti bóbìnrin méjì sùn rí ìgbà tẹ́ ẹ̀dẹ̀ mọ̀ kúkú pa is a bad thing condemn the heart and move on ẹ wá mú àtàmọ́mátàmọ́ ó pa ìyá àbèjì àbí kí lorúkọ ìyàwó alákọ̀ọ́kọ́ ó pa lẹ́kún ó ṣe kinní kan ó ń post ọkọ ẹ̀ ó ṣe kinní kan you don't have any right to defend somebody for posting her husband tí àbèjì náà bá ní fóònù kọ́ mú fóònù kó máa post ọkọ sí wọn náà àmọ́ wípé wọ́n take wrong step they didn't do it the proper way ó ti lọ nìyẹn 2 parties have apologized everybody has moved on you are not going back to wípé Sisi Alagbo ìyá tó ń jẹ́nsìn yìí ó ní wípé ó pẹ́ nìkan lẹ́kún ó lọ post ọkọ ẹ̀ ó lọ ṣe kíníkan so máa ń fẹ́ ọkọ ń sìn títorí obìnrin kan màá ṣe pé mi ní post ọkọ yẹn mi ní post ọkùnrin yẹn gidi ògùn ni màá máa gbé picture wa lọ so that ògùn lákàyọ̀ Ọ̀sìnmọ̀lẹ̀ àti Ṣàngó nìkan màá máa rí picture wa méjèèjì kẹ́nìkan má bàa sunkún no now à ń post ọkùnrin à ń ṣe kíníkan à ń ṣe gbogbo ẹ̀yẹn wọn ò mọ̀ ṣe kò jẹ́ kẹ́ mọ̀ wípé bí àárín àwọn àtọkọ wọn gan ti dàrú gan kan tó mú obìnrin míì wà nulẹ̀ ìyá àbèjì sí ibà ìwọ mọ̀ ṣe kò mọ̀ ṣe you people don't know as long as ṣe pọ̀ ti fẹ́ yàwó lẹ́lòmí ẹni tí wọ́n tó já ìyàwó alákọ̀ọ́kọ́ yẹn lèèyàn dáadáa ẹni tí wọ́n fẹ́ lé ìyàwó alákọ̀ọ́kọ́ yẹn automatically èèyàn burúkú tó o bá ti ní mind tó o ní skúṣì lórí o má di ìyàwó ẹlẹ́ẹ̀kejì Nàìjíríà wọ́n tiẹ̀ jẹun fi ọ léèyàn ẹni tó ti bímọ rí gan máa fẹ́ torí nǹkan tí wọ́n máa fi ojú ẹ̀ rí báwọn ọmọ yẹn ò jẹun ìwọ ni báwọn ọmọ yẹn sunkún ìwọ ni bí ìyàwó bínú ìyàwó òdùn fún nǹkan míì ìwọ ni ìyàwó lè máa ti máa ní boyfriend míì ń ta tí ó bá ti sọ pé yẹn bàbá àwọn ọmọ yìí kò ṣe kinní kan ìwọ náà ni gbogbo ìṣòro ilé ayé ìyàwó alákọ̀ọ́kọ́ ìwọ ló fà á o gbogbo ẹkún ẹ̀ ìwọ ló fà á ẹni tó lẹ́kún ti ń sun tẹ́lẹ̀ tí ò lówó lọ́wọ́ tí ò rí kankan ṣe nínú ayé tó yẹ pé tiẹ̀ ti bá tí wọ́n bá ti dé báyìí wọ́n máa ní wọ́n ló ba ayé ẹ̀jẹ̀ ni tó o bá ti ní máìndì má dìyàwó ẹlẹ́ẹ̀kejì tó o bá ṣe dáadáa gan wọn á lò ó ṣe dáadáa gbogbo rere tó o bá ṣe ìburúkú yín gbogbo bó bá ṣe náìsì sí wọn á lójú ayé yín so I don't even know the offence of this woman ó dẹ̀ ń gòkè sí ẹ̀yin lẹ mọ ìṣòro tó dé bá yín nínú 1 bedroom tẹ́ ẹ wà tó ti ju tán tí gbogbo bẹ́ẹ̀ ti fẹ́ẹ̀ jálulẹ̀ tán tẹ́ ẹ lè ṣe fídíò nu yàrá yín gan kó clear I'm not in support of anything bad pípé èèyàn ṣe threesome kíníkan ẹ pàtì sẹ́gbẹ̀ẹ́ kan obìnrin bíi tiyín lẹ set camera lẹ set live fún tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ní búburú tí ò tẹ̀ sí ọ̀rọ̀ rere ẹyọ kan báyìí tẹ́ ẹ̀ ń sọ nípa ẹ̀ bó bá ṣe máa gbọ̀ndí ká ṣe gbogbo ẹ̀yẹn tó bá jẹ́ lómi lórí gbọ̀ndí tó fi méèkì ẹ̀ tó bẹ́yẹn ẹ máa gbọ̀ndí yẹn jù bẹ́yẹn lọ ẹ máa ṣe kí ni ẹ máa gbọ̀ndí yẹn jù bẹ́yẹn lọ tó bá jẹ́ pé gbogbo bó ṣe ń ṣe káàkiri alára gbígbóná ni alára rèé pé ní gbẹgbẹgbẹgbẹ ló ń ṣe ẹgbẹgbẹgbẹgbẹ ló ń ṣe tó bá jẹ́ kéèyàn máa bọ́ sínú omi kéèyàn máa larí mọ́ gìrì òun ló fi máa make owó fún yàn that's our own mode of ìpolówó and advertisement ẹ̀ tí wọ́n expect kí Sisi Alagbo máa kówó ẹ̀ kó lọ máa fi tọ́jú àwọn ọmọ ìyálé ṣé ẹ̀yin lè ṣiṣẹ́ wọnú ọ̀run sí ibà ìkẹ́ lọ orúkọ kéré kẹ́ lọ kó owó yẹn fẹ́nìkan bí kan tí ń ro wájú ẹ jẹ́ ká máa ro tẹ̀yìn náà Sisi Alagbo ṣe nǹkan tí ò dá gbogbo ẹ̀ náà kan ló fi jẹ́ pé ó ti gbayé ìyá àbèjì àbí mi ìrántí àwọn orúkọ ọmọ tẹ máa ń pè wọ́n yẹn ó ti gbayé ìyálé jẹ́
wọ́n ń ṣe tiẹ̀ ìyálé náà ń ṣe tiẹ̀ ẹ wá ti torí pé wọ́n gbé tírísàn bọ́ta kíní kan òun ti ń ka wúmà yẹn lẹ́kún ẹni tó bá pààyàn kan lẹ́kún òun náà máa sunkún ni ó máa sunkún bọ̀ tó bá máa rúlà tó bá máa yé ẹ̀yin gan ẹ ti máa dẹ́dun arin ilẹ̀ because ẹ kàn máa wò lókè lókè ni ní kúrò lójú kò tẹ̀ wá yẹn èèyàn struggle láti make in life ó ń post nǹkan tó lè post tó fi máa mú tráfíkì wá ẹ̀wọ̀n á attach gbogbo ẹ̀mọ́ ìbànújẹ́ ẹlòmíì ṣé kó kúrò láyé fún wọn nítorí pé wọ́n fẹ́ léyàn ni ẹ máa fẹ́ kí torí pé wọ́n ti fẹ́ yàn lé èèyàn kan ẹ máa fẹ́ kéèyàn kúrò láyé fún wọn kéèyàn má tẹ̀ exist mọ́ kéèyàn má tẹ̀ post mọ́ kéèyàn má tẹ̀ ní dùn mọ́ kéèyàn má ní ayọ̀ mọ́ gbogbo nǹkan tó ń ṣe tí ò dá àti gbọ́ ẹ jẹ́ bá wa dáríjì àwọn náà ebú ìpọ̀ wàhálà ìpọ̀ láìfù ìpọ̀ ọ̀rọ̀ ìpọ̀ mo fi ń sílẹ̀ for 5 hours lẹ́fi sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yin dẹ̀ nìyí tó bá tú gbogbo ọ̀rọ̀ tí torí pé ẹ̀ popular ni ẹ̀jọ̀ àdúgbò yín gbogbo àdúgbò yín kankan ló mọ̀ yín ó là ṣe màṣírí tí yín náà tó bá tú àṣírí ẹlòmíì tó máa yọnu sọ̀rọ̀ lọ́rọ̀ lórí TikTok yìí lórí online yìí kò ní ṣe kó èèyàn máa tutọ́ sí lára ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.